ẹ̀yin lọ́yà wa ẹ̀yin dàkátìrù wa àwa ògbó Ìlọrin èmi tí mo sọ̀rọ̀ yìí ni Labeeb lastu Sheikh Labeeb lásán Lágbàjì Ọlọ́run jẹ́ kí n jẹ́ Sheikh Labeeb Lágbàjì mo ń sọ̀rọ̀ yìí pẹ̀lú tẹríba president mo ń sọ̀rọ̀ yìí pẹ̀lú tẹríba wájú yín àti ìmọ̀ wọn ara àtàìjẹ́ nǹkan kan nínú gbogbo tí àwọn èèyàn tẹ máa ń jẹ́ láyé Ọlọ́run wọlá gbogbo ẹ̀yin tẹ jẹ́ nǹkan tẹ dúró yìí Ọlọ́run jẹ́ káwa náà jẹ́ nǹkan. ẹ mọ̀ báyìí. mo ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ẹnu àìjẹ́ nǹkan kan àti ìjírẹ̀bẹ̀sọ Ọlọ́run pé k'Ọlọ́run jẹ́ nǹkan níwájú ẹ̀yin tẹ jẹ́ k'Ọlọ́run jẹ́ káwa náà jẹ́. Láàárọ̀ yìí tí mo ṣe wá síta ni mo rí àwọn afáwa kan àwọn afáwa Jundulai àwọn afáwa yìí wọ́n jẹ́ sùmùrà ni wọ́n ọmọ tó Àgbàjì náà ni wọ́n wá láti Alápàtà táyé káyìn ni wọ́n so wọ́n wá bá mi tí yìí ṣe wá sí lọ́wọ́ wọ́n dẹ̀ ti pè mí bí ọ̀sẹ̀ méjì sísìn pé ọmọ kan fẹ́ wá sílé pé láti Èkó wọ́n fẹ́ mú wá sílé kéwù ìmú wá rò pé ìyá ọmọ yẹn ni ó dé musára àwọn obìnrin méjì ní ẹ̀yìn wọn ní ìdá wọn mọ̀ musára fi ṣe wá sí tán kódà àgbà táà tún parí wá sí mo tún kọrin láti fi bú ọmọ tàlọ́ lọ́hùn yìí níbi orin mi náà pé ẹni tó mo ní ẹni tó bá jẹ̀bi tó bá túbá ẹni tó bá jẹ̀bi tó bá túbá ẹ ṣe lóhun orin ìwé kọ́ lórí ẹ̀kọ́ lórin àní ẹ̀kọ́ lórin mo kọ́ bẹ́ẹ̀ kò wá ní torí pé ẹ̀mí àforíjì ní tó bá wọn nísìn ó ju kí wá lórin ni lọ. so bí mo ṣe kọ́ nìyẹn tó yìí tẹ̀ tí wọ́n pé àwọn tí wọ́n wà ń kalẹ̀ àwọn tí wọ́n lọ́rọ̀ gangan ni mo ní mo ń lọ kóòtù báyìí sì ní pẹ́ ní ojú 30 minutes wá sí ìlọ àbá wọlé láti pé kí n fi pọ́n àwọn fáwa tí wọ́n wá bá mi lé ìyá ìbá wo olùlẹ̀ ní bá ń sunkún kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe ọmọ ọmọ wa lè kéwù ni. wọ́n ní àwọn ènìyàn tara Ọlọ́run apá mi kan bọ̀ ni nínú tọ́lọ́run ti fi dé mi mo láìkì ìyá mi gan mo láìkì wọn gan bá ṣe ti kú yìí tó bá pé màá rí wọn báyìí tí ń di wọn báyìí tó bá pé màá kú lónìí wàláhì mo fara mọ́ tí màá kí màmá mi ní báyìí tí ń rí báyìí mo láìkì ẹ̀bẹ̀ mo láìkì ìyá gan mo máa ń láìkì tẹ́yìn bá jẹ́ ìyá tó bá ń rí problem lára ọmọ rẹ̀ máa fẹ́ fira mi solve problem yìí mi ì fẹ́ jẹ́ mọ̀nàfìkì mo fi ń sọ̀rọ̀ yìí because ẹ̀mí mi ti ń fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bíi pé mo rómi ojú lójú wọn wọ́n kàn yí lẹ́lẹ̀ àgbàlagbà àánú ṣe mí máa ń tọ́ ẹnìkan ìjà wà dé mo kéré yẹnyẹn nínú ọ̀rọ̀ yìí mo kéré yẹnyẹn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àlàmì ni ọ̀rọ̀ gbogbo àgbáńlá ayé ni kì í rà kìí ṣe Ìlọrin nìkan Ìlọrin nìkan kọ́ ló ní Kùránì mo ní nínú tó èmi fi ń bínú Kùránì tó yá ni ó dáná sun Kùránì èmi fi ń bínú mi fi fẹ́ bàjẹ́ báyìí àti àwọn tó ń dákúnrọ̀ rẹ̀. gbogbo everybody wa níbí bẹ́ẹ̀ni kò sẹ́ni tí inú òbí pẹ̀lú Kùránì tó yá tó Kùránì yìí nísìn Ìjẹ̀bú àwọn ará Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú wọ́n lè kílèmù àwọn náà ní ará Èkó wọ́n lè kílèmù àwọn náà ní gbogbo àgbáńlá ayé ló ní Ìlọrin kankan ló ní Kùránì Ọ̀ṣun ni málàmù ti wá gbogbo Ọ̀ṣun stéètì wọ́n lè kílèmù Kùránì àwọn náà ní kò sẹ́ni àníjú Ìlọrin ò ní jẹ́ anybody lọ we are all equal ní ara Kùránì kódà bí ẹ̀jẹ̀ Yíbò lónìí láti gba Islam ó ní Kùránì àjọ ní jura wa lọ so ètò ọmọ yín ṣe ó lágbára gan ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lágbára kì í ṣe irú báwọn tó ń kún yẹn ṣe ń kún ni wọ́n máa ń kún tẹ́sẹ̀ wọ́n fi wá gba àforíjì so ẹ ká lọ sáàrin àwọn tí wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí àmì kéré yẹnyẹnyẹnyẹn hana asigaru sọ̀gìrì nínú ọ̀rọ̀ yìí òun ló gbé mi débì ipe bìdú ni tọ́lá tìrì kàlá ẹ jẹ́ kí wọ́n sọ. mo ń bọ̀ mo ń lọ bí ọ̀rọ̀ ni ẹ̀rọ kébì náà bá ń lé so mo á sọ fún wọn pé kì í ṣèmi nìkan ni mo ní ọ̀rọ̀ yìí gbogbo àgbáńlá ayé ni ṣùgbọ́n ní Ìlọrin tẹ wáyìí ẹ rí president Ògo Ìlọrin ẹ rí ọba Ìlọrin ẹ rí sífù mọ́mú gbogbo àwọn àfà ẹ máa rí wọn ẹ wá ká lọ sí kóòtù náà tá a bá dọ̀hún ó ṣeé ṣe ká rí wọn torí pé ẹni tó bá rí wọn nínú mọ́tò wa ká gbé wọn dání kò ní mọ̀ mo sì mọ̀ lùyìí mo mọ̀ lùyìí gbogbo tí mo ń sọ yìí mo ní láti sọ ló jẹ́ ń gbé wọn lẹ́yìn èmi náà ò rí wọn rí ìyá ọmọ kéwú ni mo pè é
torí èmi náà yẹ bẹ̀rẹ̀ kéèsì mi báyìí ni ìsì lè múra mi sì lè múra tán káyìn kan ní kí n dákẹ́ lórí àti bà mí lórúkọ jẹ́ lórí nǹkan tó ṣe yẹn ó pọ̀ gan àwọn ọmọ mi fẹ́ jẹ president ní Nàìjíríà yìí àwọn ọmọ tèmi ní ó di adájọ́ tí bẹ́ẹ̀ wọ́n sì di àwọn lọ́ọ̀yà torí èmi náà ti rán ọmọ mi ní àwọn ìjà mi àti káàkiri so kó wá dọ̀la kan fẹ́ du kankan kan wá ní bàbá yín bá wèrè sùn níbì kan tí ì dẹ̀ ṣe bẹ́ẹ̀ thank God àwọn náà dẹ̀ délé wa wọ́n rán àwọn ọmọ kí ó tó pọ̀ lọ ọmọ wọn ló mọ nǹkan lẹ́ẹ̀kan tí wọ́n wá sọmọ yẹn ga ó fẹ́ ga tó dàjì kínní mo ní sẹ́yìn rí báyìí ẹ̀ hàn náà ni ibi náà mú wa tá a fi rọ̀ irú àwọn tán mú wa bí nì àtàwọn míì tí ò gbé rárá kì í ṣe wèrè ọmọ yín wá ní wèrè náà mú wá sọ́dọ̀ mi pé mo bá wèrè sùn mọ̀mọ́ níwà àwọn náà ti rí ìgbà táwọn náà ilé àwọn náà ti rí ní uncompleted building ẹ wo agudu létí mo ní tó wá ní mo gbìyànjú lọ síbi kan mo lọ bá sùn láti bà mí lórúkọ jẹ́ kí ló fẹ́ gbà ń bẹ̀ so báwo ni ó ṣe túbá àbá túbá àbí wọ́n gbà túbá yín ẹ̀ka lọ mọ̀mọ́ wá ní àtàbúrò wọn tí wọ́n jọ wá àbọ̀mọ́ wọn yọ̀rọ̀ àkọ́mọ́ wọn ni àbúrò wọn ni ẹni tó ṣe fídíò ńjọ́ kan rè so mọ̀mọ́ àwọn bàbá wọn ni bàbá wa president kò lọ́rin ni ìmọ̀ tí mo fẹ́ ṣe ni mo dárò ẹ̀sánú mi. ní dárò màmá ìkọ́ tó ṣẹlẹ̀ náà ni pé. mo ti bá ọmọ tó ṣe ẹ̀sánú mi ni ẹ̀sánú mi ni. gbogbo tí wà lórí Facebook náà ni mo rí ẹ̀sánú mi. pé rí bẹ́ẹ̀ wọ́n máa wá fi hàn mí. ẹ̀sánú mi ni mi mọ̀ ṣe yí ẹjọ́ torí Ọlọ́run gbogbo ayé ẹjọ́. nígbà tí wàá rí ẹ má bínú mà àwọn ìgbésẹ̀ wo lẹ wá gbé nígbà tó ṣe gbogbo tó ṣe gẹ́gẹ́ bí ìyá àwọn ìgbésẹ̀ wo lẹ wá gbé. mo lọ bá àwọn àbá ẹni tó kù ní ìmáàmù wa mo lọ sọ fún pé kán gbà mí pé kí wọ́n bá bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ yìí ó padà sí Islam wọ́n sì ní kí n. no ẹ má tẹ̀sí sọ ṣe rí kó padà sí Islam kọ́ là ń sọ yìí nígbà ẹni sùúrù màmá gbogbo aládìrí ọmọ níjọ́ tó ń ṣe gbogbo tó ń ṣe yìí tẹ́ ẹ náà wá fi hàn yín lé tẹ́ ẹ dẹ̀ ń rí ẹ lọ bá àwọn àfáà. nígbà tó ní Kùránì òun gangan mọ́ lọ́ba pé tí lọ́ba débẹ̀ tó fi sun ọ̀dẹ àlùkùránì gbọ́ pé ọmọ kéwì lèmi náà kéwì. ẹ má sunkún mọ́ nígbà tó wá bá àwọn èèyàn lórúkọ jẹ́ káàkiri wọ́n fi iná ọ̀yìn abẹ́rẹ́. èrè yẹn ṣùgbọ́n mo jọ bàbá yìí sọ̀rọ̀ ni mo tún rí ìyàwó mo tún rí tí wọ́n ní kí n jọ pé nítorí máa ṣe tí wọ́n sọ. ìwé tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ìrìn àjò tí ẹ rí yìí Ọlọ́run tẹ́ nítorí pé Ọlọ́run ló rí mú kò sí kankan tí a fẹ́ fi pé kí èèyàn fi ìyà jẹ yàn ẹni tó múyàn àtẹni tí wọ́n mú àwọn méjì lọ́jọ́ máa ṣe wàhálà o because àwa tá a dúpọ́ pé ta lé ẹjọ́ ń bì í sí ó ní nǹkan tó yẹ ká ṣe but tàfilẹ̀ nítorí pé kíni bẹ́ẹ̀ ni gbogbo àwọn lọ́ọ̀yà wa wípé túláàsì agbọ́dọ̀ débì but kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé gẹ́gẹ́ bí àfáà wa Sheikh Labeeb bó ṣe sọ̀rọ̀ gbogbo ẹni tó bá dẹ̀jà ti pẹ́ni tó jẹ́ abiyamọ kódà bẹ́ẹ̀ Christian ni wípé àárín yí báyìí àti tá à ń wò lára yí báyìí ó gbọ́dọ̀ jẹ́ kí àánú ṣèyàn gẹ́gẹ́ bí ẹni tó bá níyà àníyà wà inú èèyàn ló ti bí wa jáde àná dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tí obìnrin máa ń dojúkọ lára ọmọ àti páà náà ti wá ń di abiyamọ oníkálùkù náà mọ ibi tọmọ ẹ lè dé lọ́la ṣé ẹ gbọ́ mi yé bẹ́ẹ̀ sí àti pé gbogbo àwa tẹ́ rí bì gbogbo àtẹ̀mí wa fún yẹn ni o ipe kìíní yìí má ṣe bẹ́ẹ̀ mọ́ kìíní yóò da nítorí ṣe yìí nǹkan tó da nǹkan tí abẹ́yẹ kó jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ nìyẹn àmọ́ àwọn ará òkè òkun ó níbi tí wọ́n lò wọ́n sí tó á fún wọn lówó lọ ṣe gbá lọ ṣàwo ọ̀tọ̀ nìkan tẹ́ rí ọ̀tọ̀ nìkan tó ń ṣe ńlẹ̀ o ṣé wàá rí bẹ́ẹ̀ sí àwa táwọn wá sọ yìí pé ẹnì bá lórúkọ jẹ́ ṣáà náà ká tí wọ́n máa lọ pé ẹjọ́ ẹ má bínú ṣáà tó máa bẹ̀bẹ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìyẹn dúró bẹ̀ bọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sán sọ́ọ́sì wọ́n lè sọ pé wọ́n lọ fọ̀sì ìyá wọn ni wọ́n lọ sọ pé kíní kan ni wọ́n ní kọ́ lọ́jọ́ bá kan ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí gbogbo yẹn ṣẹwárí ìrìn àjò yẹn ṣe é gbọ́ mi yẹ ó ti pẹ́ táwa gangan ti ṣe kíni tẹ́mi wa ti yàn dá ipe kíkíní ṣe bóun ní kọ́kọ́ lọ́mú ṣe ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí ó ní kọ́kọ́ lọ́mú but àmọ́ bí Sheikh Labeeb bí wọ́n ti ṣe sọ̀rọ̀ sí a máa ṣe iṣẹ́ lórí ẹ̀
ṣé ń gbọ́ mi yé nítorí pé ó ti jù wá lọ ọ̀rọ̀ ìlú ni ṣé ẹgẹ́ tó ń sìn ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ gbogbo ayé ni tábàlà gbọ́nsìn náà ó kù sọ́wọ́ ilé ẹjọ́ bọ́ bá ṣe máa rìn àti wípé nǹkan tá a rí pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe dúró yìí gẹ́gẹ́ bí ìyá àti ìsìláàmù tí a rí lára yín àti di kọ̀ọ̀kan náà but láṣẹ di tọlọ́run láṣẹ ẹ máa gbọ́ mi ìyá ẹ ṣe sùúrù láṣẹ di tọlọ́run á ṣiṣẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn a máa ṣiṣẹ́ lórí ẹ̀ but àmọ́ iṣẹ́ yẹn gangan tó máa kọ́kọ́ ya ẹ̀yin gangan gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀sọ́kùsọ lórí kìíní ẹ̀yin náà jáde ẹni tẹ́ bá bẹ̀rẹ̀ iṣẹ́ bí ìbẹ̀yìn iṣẹ́ o nítorí ẹ̀yin lẹ́mọ́ gbósì nítorí pé wọ́n ẹgbẹ́ sí ẹ̀yin ò ní máa ṣiṣẹ́ yìí tẹ́ jẹ́ sí káwọn kan máa parẹ́ lọ́hùn ẹgbẹ́ tí bẹ́ẹ̀ sí. president ẹ má bínú president ẹ̀gbọ́n ẹjọ́ ẹ má bínú ẹ̀gbọ́n ta lọ́lọ́run tó jọkùnrin tó dàpọ̀ ọmọ yín náà ni ó jáde báwọn ò bẹ̀bẹ̀ ṣeré mi èmi máa ń fáwọn èèyàn ló ń jẹnu prison káàkiri ṣé ń gbọ́ mà mo lọ bá nínú prison nígbà tá a lọ fáwọn èèyàn ní nǹkan nínú prison wọ́n dẹ̀ pé wá fún mi kódà ó dọ̀bálẹ̀ ńjọ́ náà ni lẹ́ni ó ní mo ṣe wọn ọjọ́ tí mo fún lówó lọ́jọ́ náà ṣùgbọ́n mo rí lẹ́ni wípé ẹ̀mí ẹ̀ lé ká má purọ́ fúnra wa o kìí ṣe fún tẹ̀sìn fún tìjọmọ ìlú. wọ́n àwọn bá pé bóyá kó di mùsùlùmí o èrò pọ̀ ní ìsìlámù tayọ kíní kan kí ni mo fẹ́ ló ń bẹ̀ ni màmá láfítà gbà yẹn pírẹsidẹ́ǹtì rí àti ọ̀pọ̀lọpọ̀ wọn àti gbogbo àwọn málàm everybody wá ti ń rò pé wo ẹ̀fọ́ ọmọdé yìí lẹ̀ ni ẹ̀gbẹ́ yẹn wá jáde orúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀ tó bá náà ti orúkọ ẹ̀ kí lórúkọ ọmọ yín yẹn mà. Ibrahim Adébọlá Ibrahim ó lóun lẹ́gbọ́n ta lọ́lọ́run ó lóun ṣe ń bọ̀ láti ní prison ó ní ta lọ́lọ́run sọ wípé òun ọ̀rẹ́ nìkan kan lọ bẹ̀bẹ̀ o òun tún wá sọ fún pé màmá ń kọ́ ìyẹn màmá ẹ̀ tó rẹ́bẹ̀lẹ̀ ń bẹ̀lẹ̀ ní ìsìn ó ní màmá kan ṣe tí wọ́n ní o màmá kan ṣe tí wọ́n ní o ó sọ bẹ́ẹ̀ o ẹ̀yin náà gbọ́. nígbà tẹ́yìn bẹ̀bẹ̀ tó dẹ̀bẹ̀ yín nù gbogbo àwọn èèyàn wọn máa rò pé bóyá pé àṣé ẹ̀bẹ̀ yá yóò ní wéètì ni nígbà tẹ́yìn bẹ̀ tí yín tó mọ tí yín tẹ́yìn bí tó jáde tó wá sọ ẹ̀ẹ́dàgbọ́ tó wá sọ lẹ́yìn tí yín igbe kò rí bẹ́ẹ̀ ìgbà yẹn náà yẹ kẹ́yìn náà jáde pé ẹ má dà wọn lóhùn o ọmọ mi ò rí bẹ́ẹ̀ tẹ́tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ilé ògbótọ́ ọlọ́run àjọjú ẹ̀ mo dẹ̀ fọ́ bá tó ní mi mo fi búra fún yín kò sí ní gbogbo àtàwọn àdùkò sẹ́ tó fẹ́ fi àjẹyàn kò sí ẹnì kẹkẹ wọ́n ń bú wa gan o wọ́n ń bú wa tí ò ṣe díẹ̀ o wọ́n ń bú wa o fídíò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sà gbogbo àwọn lọ́ọ̀yà wa rèé bá ṣe ń bú wa náà ń bú àwọn lọ́ọ̀yà wa wọ́n ò tún bú wa wọ́n tún ṣépè fún wa. ṣé gbogbo wọn ẹgbẹ́ ti bẹ́ẹ̀ yí pé kọ́ bá àwọn lórúkọ jẹ́ àbí kọ́ ṣe gbogbo yẹn ṣé àwọn tó ń gbé èbú yìí ṣé wọ́n lè fara mọ́ gbogbo nǹkan tí Islam lè ká dáàbò bo nìyẹn. ara nǹkan tá à ń sọ nìyẹn ara nǹkan tá à ń sọ tá à kúrò àwọn kan kọ́mẹ̀ntì ń sìn ẹjọ́ kú síbẹ̀ ṣe gbọ́ báyìí sáwọn eléyìí lè gbàdúrà kọ́ wọn kú síbẹ̀. Ọlọ́run fọmọ wọn rọ́pò ní. Ìyá fẹ́ sọ̀rọ̀ èmi kọ́. ẹ má sọ̀sọ̀kúsọ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má sọ̀sọ̀kúsọ ọmọ mi kankan dàgbọ́ ẹ ṣàánú mi ni ẹ mọ̀ wọ́n ẹ bá fẹ́ sí burúkú ọmọ fẹ́ sí burúkú mẹ́ ẹ ṣàánú mi sọ́fà yìí sọmọ ni ẹ ṣàánú mi ọmọ bọ̀ ni ẹ jẹ́ wọ́n bọ̀bọ̀ mi lẹ̀ ìrìnlẹ̀ ní kankan gbé ọmọ bá wú yẹ ìrìnlẹ̀ ní kankan ẹ wọ́n bá fẹ́ sí burúkú fún mi bẹ́ẹ̀ torí ẹ lẹ́ ṣàánú mi. Ẹ̀yin oníkọ́mẹ́ǹtì bú ìyá ni ẹ máa fèsì mọ́. Àwọn BBC Yorùbá ti dé o. Madam sọ̀rọ̀ ẹ̀dá. Abúláìdá ẹ bá gbà lọ́wọ́ ẹ̀bẹ̀. Kò sí dúró. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Malam Agbaji Yusuf Acadip. Bàbá ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ yìí kílẹ̀ yín náà ẹ kọ́kọ́ dárúkọ yín náà fáwọn ará ilé. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa ní ẹ̀mí
tá a fi ń mí lọ sókè tá a fi ń mí lọ sísàlẹ̀ tá a fi wà ní ibi ní àárọ̀ ìní lórí ọ̀rọ̀ ẹjọ́ Tani Olohun. Ó yanilẹ́nu púpọ̀ wípé nígbà tí ẹjọ́ parí tí wọ́n sì ti ṣe adjournment sí October 19 a wá rí màmá Tani Olohun tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nígbà tí afáwa Sheikh Labeeb àti afáwa Sheikh Al-Fulani sọ̀rọ̀ wọ́n ní afáwa Al-Fulani sọ pé ìgbà yìí láàárọ̀ torí wípé mò ń sọ ilé kí gbogbo ayé máa gbọ́ wa àwa mùsùlùmí a kì í ṣe oníjàgídíjàgan a kì í ṣe àdàlúrú ohun tí Islam wà fún ni àlàáfíà múmú tí wọ́n mú Tani Olohun ẹni tó pè rẹ̀ ní Tani Olohun tí wọ́n gbé wá sílé ẹjọ́ láti wá ọ̀nà láti gba àlàáfíà ààyè láti wá ọ̀nà láti jẹ́ kí àlàáfíà jọba ní Nàìjíríà ni torí pé tó bá yẹ pé àwa mùsùlùmí bá jẹ́ oníjàgídíjàgan kò ní délé ẹjọ́ o a ní sọ wípé ìjọba wá bá wa dá sí o ohun tá a máa ṣe náà ni wípé ẹjẹ́ àwọ̀nà bá ṣe mú arákùnrin ká wá fi ìdájọ́ sí ọwọ́ wa so eléyìí kọ́kọ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn mùsùlùmí o àwọn kì í ṣe oníjàgídíjàgan àkọ́kọ́ nìyẹn tí a bá wá wo bẹ́tò ìṣe ń lọ a rí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Tani Olohun nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí o bàbá Tẹ́dé olúwo Tẹ́dé ẹ̀yà ọlọ́ṣun tẹ́lẹ̀ ilé ẹjọ́ ó ti ń lọ lọ́wọ́ eléyìí jẹ́ example tá a fi rí pé àwọn mùsùlùmí bí èèyàn bá sọ pé èèyàn tọrọ àforíjìn mùsùlùmí jẹ́ ẹni tí ó ṣe àforíjìn ṣùgbọ́n ẹni tó bá lòun ò ní ẹ̀mí ìtọrọ àforíjìn èèyàn náà ò ní ẹ̀mí ìdáríjìn torí pé Ọlọ́run gan sọ fún wa pé ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ mi màá foríjìn naturally káti ẹ̀ wo nílé ayé gan ẹ lè máa ṣe àbòsí èèyàn kẹ́ ẹ máa fi nǹkan kànyàn kẹ́ ẹ sì máa sọ fẹ́ni yẹn pé ẹ ní bẹ̀bẹ̀ kẹ́ ẹ sì yẹ expect pé kẹ́ni yẹn ṣàforíjìn fún yín. Yorùbá gan nígbà mi là ń gbà. Yorùbá nígbà mi là ń gbà bẹ́ẹ̀ ni ètò ẹjọ́ wa ń lọ lọ́wọ́ àwọn èèyàn wá bọ́ta mo láǹfààní láti dárúkọ ọ̀kan náà àwọn sixta ilẹ̀ United Kingdom sista Ọláyínká TNT arábìnrin bọ́ síta ó ń bẹ̀bẹ̀ bó ṣe ń bẹ̀bẹ̀ ló ń contact àwọn èèyàn individually mo wà ní àwọn tó ń contact in fact nígbà míì á sọ̀rọ̀ for like bí 1 hour 50 minutes 2 hours 30 minutes tá à ń sọ̀rọ̀ tá à ń discuss ní nǹkan kan tá à jọ ń sọ wípé ẹ dákun ẹ foríjìn wá bí ẹni pé ó jẹ́ mọ̀lẹ́bí Tani Olohun mo wá sọ ọ̀rọ̀ kan fún àwọn èèyàn mo ní ẹ wò ó àwọn kan bọ́ta wọ́n mú kó dẹ̀ àwọn kan sì mú kó le ìbànújẹ́ ló wá jẹ́ nígbà tá a rí wípé nínú àwọn fámìlì Tani Olohun pàápàá jùlọ ẹ̀gbọ́n Ibrahim tó gangan sọ wípé àníṣe kẹjọ máa lọ ló dáa àwọn ò ní bẹ̀bẹ̀ tá a bá rí gbogbo eléyìí nígbà tá a kì í sọ máa lè kò rọrùn fún àwa tẹ́ ẹ ṣàbòsí sí ká wá sọ pé ẹ dákun ẹ máa bẹ̀ wá ṣùgbọ́n tó bá gbé ẹ̀mí ìdáríjìn wá ẹ̀mí ìtọrọ àforíjìn á gbé ẹ̀mí ìdáríjìn so Tani Olohun a ti sọ nǹkan kan eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí tí wọ́n ń bẹ̀bẹ̀ yìí wọ́n àrọ́nà àbáyọ ni o wọ́n rí ọ̀nà àbáyọ ni o ọ̀tọ̀ níbi tí wọ́n fojú sí o agbára wọn wá pin Ọlọ́run Tani Olohun béèrè pé Tani Olohun Ọlọ́run wá fi rẹ̀ hàn kì í wá sí ònìkan lọ́lọ́run fi rẹ̀ hàn Ọlọ́run fi hàn gbogbo àwọn èèyàn tí wọ́n fún ní support Ọlọ́run fi rẹ̀ hàn àwọn alátìlẹyìn ẹ̀ wọ́n wá rí wípé la hawla wala quwwata illa billah èyí tán fẹ́ ṣe yìí agbára pin ni o owó pin agbára pin ìmọ̀yán pin lílọ bíbọ̀ pin òye pin làákàyè pin wọ́n rí ọ̀nà ṣé bí wọ́n bọ́ta tí wọ́n sọ pé àwọn ti mọ̀ pé àwọn ò lè rí justice ṣé bí wọ́n bọ́ta tán sọ wípé àwọn lágbára àwọn lélẹ̀ bí wọ́n bá tiẹ̀ wá ní gbogbo yẹn ṣé bí wọ́n lóògùn ẹ dákun níbo ni àfẹ́ẹ̀rí wà níbo ni ìṣújú wà níbo ni ègbé wà kò yẹ kí Tani Olohun lè dìgbà yìí. ọyọ wọn ti gbé kó mẹ. ẹ dákun àwọn tí máa ń gbéyàn kúrò téèyàn bá kẹsẹ̀ kan kúrò báyìí tí ọfẹ́ ńkọ́ ìṣújú ńkọ́ àfẹ́ẹ̀rí ńkọ́ la hawla wala quwwata illa billah. ẹ wá jẹ́ nfìkan kún ká tó wá parí ẹ̀
gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin yìí part 1 ni o. Allahu Akbar. part 1 ni o. àwa múra lẹ̀ lọ́sùn bí mo ti ń sọ̀rọ̀ yìí. And we have prepared heavily. We have prepared heavily. Honestly speaking, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o, part 1 là ń ṣe lọ́wọ́ ní Ìlọrin yìí o. Ṣé wá rí part 1 yìí nìkan lásán, ó wá pín sí ọ̀nà. Part 1A, Part 1B, Part 1C, Part 1D. Allahu Akbar. So, yes, ń lọ bẹ́ẹ̀ ni o. Torí pé tó bá dé stage kan, Part 1A yóò tún máa yà Part 1AI, Part 1A season 1, season 2 ni. Títí Ọ̀ṣun ó wà ńlẹ̀ o. Àwọn èèyàn tí Ta Ni Olohun kọlù lọ́ṣun pọ̀ o. Kábíyèsí Olúwo wà ńbẹ̀. Mufti náà wà ńbẹ̀. Èmi gangan kéèsì tèmi gangan nígbà tí mo jókòó mo ti rí kéèsì bíi 7 season 7 1 to 7. tó bá sì wù mí mo lè ṣe lọ́nà kan, tó bá wù mí mo lè ṣe l'Óṣogbo, mo lè ṣe n'Íbàdàn, mo lè ṣe ní Minna, mo lè ṣe l'Ékòó, mo lè ṣe l'Ògùn State, mo sì lè gbá àwọn kan wá sí Ìlọrin bí. So kéèsì tèmi gangan wà ńlẹ̀ o, kí gbogbo ayé gbọ́ ń sìn o. I have not started, we are just warming up. So ṣe wá rí nǹkan wá ń ṣe yìí nítorí wípé wọ́n ṣe publicly, wọ́n màmá láwọn ń bẹ̀bẹ̀. Kí ni assurance gan wípé Ta Ni Olohun gan ready fún retraction and apology? That's the point. That is the question. Nígbà tí ìyá bá bẹ̀bẹ̀ bí ìyá ṣe ń bẹ̀bẹ̀ yìí, tá a bá sọ pé a fẹ́ fún ìyá ní condition, tán bá bi Ta Ni Olohun léèrè tó wá ní mi ọ̀ràn wọn ṣe ń kọ́. So pẹ̀lú ògo ti Ọlọ́run èyí tá à ń bá lọ yìí, pẹ̀lú ògo Ọlọ́run á fún wa ní victory. Victory tiẹ̀ ti wà ná, torí mo wò pé bí ọ̀rọ̀ barrister US Imam ni wọ́n ní ẹ wo orú ọkọ̀ tán fi gbé Ta Ni Olohun wá. Executive car ni o. Ìpá mi ọ̀ka. Executive car ni o. Wọ́n ṣe wà yẹn kò lè sanwó epo. Ìgbà táwọn ń bọ̀ láti Ọ̀ṣun lẹ́nu à ń láti ara epo. How many litres lára? Ara 51 litres kò sì lè gbé wa délé. Táàbà ra epo àtò bẹ́ẹ̀ ni o. Wíwá wa tá a wá síbì ohun ọ̀rá epo mọ́tò ọ̀fẹ́ náà gbé wá bì. Bó dẹ̀ ṣe wà yẹn mọ́tò ọ̀fẹ́ ni ó gbé lọ, wọ́n tún fún ní security. Bó ṣe wà yẹn nǹkan kan ò lè ṣe toró ti dọ́mọ ìjọba. Oúnjẹ ọ̀fẹ́ ló ń jẹ o láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ dákun ta ló ń jẹ oúnjẹ ọ̀fẹ́ níbí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ọ̀nà wó. So ó ń ṣì ìtàkànmọ́ ni wípé bí òwe kan tí màá fi parí ẹ̀, wọ́n ní a ti ń sọ tẹ́lẹ̀ ajá tí ó sọnù kò lè lọ fèrè ọlọ́dẹ. Honestly ṣe wá rí orí tí ó ṣùpó kò ní jọ́lọ́kùnrin ó yè. Bọ́rọ̀ ṣe rí nìyẹn o. Níbi tá a wá bá dé yìí o, bí kún ló lóko ní o, bí tàkùté ní o, ìpàdé di lálà. Tí wọ́n bá fẹ́ àwa mùsùlùmí ò ní àkínṣe oníjàgídíjàgan, àmọ́ kí ni Ta Ni Olohun gan, kí ló ń gangan fẹ́? That is the question. Until tá a bá mọ nǹkan tó ń fẹ́, tá a bá tí ì mọ tó ń fẹ́, pọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn èèyàn tí ń bá a sọ̀rọ̀, àwọn èèyàn rẹ̀ ń sọ̀rọ̀ wípé n táwọn fẹ́ ni kẹjọ́ tẹ̀síwájú, kẹjọ́ sì máa ṣe kí ni kó máa tẹ̀síwájú. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala mursalin walhamdulillahi. Lọ́yà US Imam, nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ gangan àti ìgbọ́ látẹ̀kan, ẹnu ẹni tí ó ti yẹ ká gbọ́ náà láti fẹ́ gbọ́, torí wọ́n ní àgbà ló tó erin eyín fọn. So nídìí eléyìí táwa kan bá ń sọ ní ìṣẹ̀lẹ̀ nílé ẹjọ́ nísìn, ó ṣeéṣe kó mú irọ́ dání, torí àwọn terminology mi wà tí adájọ́ sọ táwọn ó tú sí ibòmíì tó jẹ́ pé àwọn lọ́ọ̀yà ló mọ ní tó túmọ̀ sí. So nídìí eléyìí a fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ láti ẹnu bàbá wa US Imam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé kéèsì ti tò ní kéèsì Commissioner of Police ni, and róòlù tàwa ti lawyers níbẹ̀ òun kàn ní kí ká mọ̀ gáìdì ẹni tí ń ṣaṣojú lọ́yà tí ń ṣaṣojú Commissioner of Police. Lábí wọn sọ pé à ń watch brief fún nominal complainant. Nominal complainant nínú kéèsì yìí àwọn ní Ògo Ìlọrin, àwọn làwa ń ṣojú. Àmọ́ ẹ̀rí pé a ti máa ń sọ wípé we can only be seen, we cannot be heard. Kóòtù kan lè rí wa ni, kò lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu títí wa, torí pé ẹni tí ó yọ ọmọ gbẹnusọgbọn táà náà bá ní ta sọ, ẹni tó jẹ́ aṣojú Commissioner of Police láàmọ̀ tì í sí.
a lè sọ sí létí a lè kọ́ fún wípé ọyá tún wí eléyìí so àwọn ìgbà tá a dé kóòtù gangan fúnra rẹ̀ ló kọ́kọ́ rèsì ọ̀rọ̀ àwọn rádaràda tí wọ́n kún social media àti Sahara including Sahara reporters dárúkọ rẹ̀ torí pé kò mọ̀jú kó mọ̀ misrepresent facts àti misinformation disinformation iṣẹ́ títí ẹnu so láti jọ yìí ó kàn dá wàhálà lẹ àárí òun kọ́ yọjú dìsín kọ́dọ̀ ó pe kóòtù kan ní kangaroo àwọn sí kóòtù yẹn jẹ́ kangaroo àbí ò jẹ́ kangaroo gbogbo ayé ti mọ̀ báyìí so ó sọ̀sọ́kùsọ lórí adájọ́ yìí náà adájọ́ wa sọ ó clear rẹ̀ ó sì kìlọ̀ fún kálukú pẹ̀lú ìsọkúsọ àmọ́ inú àládà àti tiwa inú tradition tiwa àwọn ò ní wíwíkúwì a sì ní parọ́ ní tí ò bá ṣẹlẹ̀ níjẹ́ táwa fi parọ́ àyà ní sọ̀rọ̀ ni so ìgbà tí kálukú àpíà lọ́yà àti Talọ́lọ́run àwa àti lọ́yà àti commissioner of police lọ́yà àti commissioner of police tó lẹ́tọ̀ọ́ láti gbẹnusọ fún wa sọ fún ilé ẹjọ́ pé àwọn ti parí gbogbo ìwádìí pé àmọ́ ó tún kù àwọn kankan tí ìgbésẹ̀ kan táwọn fẹ́ gbé lórí náà kọ́ kí kóòtù fún wa ní déètì míì fún àti wàá bẹ̀rẹ̀ ẹjọ́ rírò tó ní kóòtù fi wá fún wa ní agree sí 19 gbogbo ala agree sí 19th October láti padà wá ẹni tó ṣẹlẹ̀ nù. Alhamdulillah Rabbil Alamin gbogbo ẹni tí ẹ ń wò wá nílé ọ̀rọ̀ ní ẹgbọ́ yìí ẹ rí wípé ẹni tó bá mọ òye wọ́n ní òye làgbà wò mo ti sọ láti bẹ̀rẹ̀ fíìmù yìí torí fíìmù ni mo ti sọ láti bẹ̀rẹ̀ rẹ̀ wípé oníṣẹ̀ṣe ò lè rí draw mo sọ pé ẹ lè rí draw ẹ lose ẹ tún wá ní go against tó pọ̀ so go against tẹ́ ẹ rí yìí náà ó ti yẹ kára yín ó ti weak tẹ́ ẹ bá wá weak ẹ bá rí pé ẹ weak Ọlọ́run ti weak yín so ẹ lọ lè gbà fún Ọlọ́run àwọ̀ ò tẹ ọmọ yín sí mọ̀lẹ́ o àtẹ́sí ẹnìkan kan àti ẹ̀ nídìí ẹ̀ Islam kún débi wípé tó ti tóun bá nídìí Islam àwọn ò mísì ẹ̀ rárá so gbogbo ẹ̀yin lọ́ọ̀yà orí Facebook ẹ lọ lè ṣọ́ra adájọ́ ti kìlọ̀ fún yín lónìí tẹ́ ẹ máa gbé irọ́ wá tẹ́ ẹ máa blackmail àwọn adájọ́ tẹ́ ẹ máa blackmail àwọn lọ́ọ̀yà ìkànnì ẹ̀ sọ́nu yín pé àtàdájọ́ àtàwọn lọ́ọ̀yà mùsùlùmí ṣé kí ló kan muslim lọ́ọ̀yà nínú eléyìí a ní lọ́ọ̀yà fún commissioner of police lọ́ọ̀yà fún bàbá wa òkúta gidi àbí sẹ́yìn ò ní lọ́ọ̀yà ń bẹ̀ ni ẹ wá ní wọ́n pàdé àpòpọ̀ lórí ọ̀rọ̀ Talọ́lọ́run ọlọ́mọdé ẹ̀ kó bá ẹ ti kó bá ọlọ́mọdé ẹ̀ sún débi ẹ̀wọ̀n original bàbá wa kí ó gbé mi ti dé alhamdulilayi rabbil alamin ẹnu tẹ́mi kan ní tẹ́mi ọ̀sán faraye ni pé gbogbo abiyamọ tó bímọ tiẹ̀ tí ó sì fẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú ọmọ yìí ìyá rẹ̀ ní sunkún tí ń rálẹ̀ yìí tí ń bẹ̀bẹ̀ yìí bẹ́ẹ̀ bá rí ìyá rẹ̀ tó sì bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run Ọlọ́run wọlé àná Muhammad Ọlọ́run ṣàánú ìyá dandan pa àwọn wọ àwọ̀ ẹnìkan wọ Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́gùn aláàbí lọ bàbá sì ní kò sú àwọn afásàkámà tán bá ti ní òsú àwọn kò sú wa kọ̀ rẹ̀ wá ìdínà bó ti jẹ́nu wassalamu alaikum wa rahmatullah. Alhamdulillahi Rabbil Alamin bí kéèsì ṣe lọ náà ni gbogbo wa ti gbọ́n ìyá náà wà ní ìlú Ìlọrin níbí yìí wọ́n wá bẹ̀ gbogbo tí ń jẹ́ ògo Ìlọrin Emirates ọlọ́láwọ́ ọba ìlú Ìlọrin àti gbogbo àwọn àfà tí ọmọ yìí ti kọlù pẹ̀lú ẹnu rẹ̀ so tí wọ́n wá fún nù so nídìí eléyìí ẹ jẹ́ ká tún wo ìyá náà. ìyá kílẹ̀ wí. ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà lórí ọmọ mi ẹ má kọ̀mẹ́ǹtì burúkú ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run náà jẹ́rìí ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ìran yín ṣègùn àgbáyé ẹ ṣàánú mi ẹ má kọ̀mẹ́ǹtì burúkú mọ́ bí ẹ ṣe ń wí sí mi lọ́dà gbọ́rọ̀ tààrà mọ́. Ọlọ́run ní dà yín láàmú Ọlọ́run ní dà yín láàmú Ọlọ́run ayọ̀ òun náà ń bẹ̀ ó ti yé àtúnwò àti gbogbo àwọn ọmọ tẹ́ bí ẹ̀dẹ̀ tẹ́ bá dẹ̀ délé ẹni láti bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀
nígbà táwọn ẹni sùúrù ẹni láti pè é nígbà táwọn ọlọ́rin ẹ máa gbọ́ mọ́mì ẹ gba mọ́mì mọ́ fídíò yín la kọ́kọ́ rí mà ẹni sùúrù mà ẹ ṣe fídíò gbogbo ayé náà rí fídíò yín ṣe understand tí ẹ bẹ gbogbo mùsùlùmí later ni ọmọ bíbí náà yín Ibrahim ló jáde ló sọ wípé ta lọ́lọ́run sọ pé kẹ́nìkan kan má bá òun bẹ̀bẹ̀ o kódà màmá àwọn tó bẹ̀bẹ̀ gan màmá òun ṣe ta rẹ̀ fúnra rẹ̀ ní o fídíò rẹ̀ wà ń ta o ó ti yá bí òye ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n ń gbé èbú tó ń ṣe yẹn. wọ́n bẹ̀ bú ẹ lọ mọ̀bí tí n ti lọ sọ kí wọ́n mọ̀ bú èbú mọ́. ibi tí a ti sọ náà ni wọ́n ti ń gbọ́ ibi tí wọ́n ti gbọ́ náà ni wọ́n ti ń gbọ́ yín báyìí ibi tí wọ́n ti gbọ́ náà ni ibẹ̀ náà ibi tí wọ́n ti gbọ́ náà lẹ́sìn sọ yìí. ẹ bá fẹ́ràn mi kọ́ bá ń bẹ̀bẹ̀ ní mùsùlùmí ni mí mùsùlùmí bàbá rẹ ẹ bá fẹ́ràn mi ẹ bá ń bẹ̀bẹ̀ ní mo ti bọ́ hábà yẹn ṣàánú mi. ọlọ́wọ́ bá yín bẹ̀bẹ̀. wọ́n bá mi bẹ̀bẹ̀ ní. ẹ wo nísìnyí màmá tá wà kóòtù lénìí kóòtù ní gbogbo wa wà yìí ìjẹ́ èèyàn ẹ̀rọ àwọn oníṣẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀ kan tó wá bí ẹnìkan kó wá bí o wọ́n ti tì sí ẹ̀ kálukú tí ń bá fẹ́ láìpẹ́ ẹ̀ lọ nìyẹn o. àfẹnjí tó ń tara rẹ̀ ṣe rí ire tí ń gbowó. léni yìí sìn léni gbà tá a délé ẹjọ́ adájọ́ láti máa sọ pé lọ́ọ̀yà rẹ̀ kan tó ń bú òun lórí social media òun wá lọ́ọ̀yà yẹn pé ọlọ́run ó jẹ́ kí lọ́ọ̀yà yẹn wá adájọ́ sọ bẹ́ẹ̀ náà ó ké léni sí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ láti parí ẹjọ́ ẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀bẹ̀ lọ́ọ̀yà tún ní láíláí kóòtù tán wá yìí o wọn kóòtù tán gbé ta lọ́lọ́run wá yìí o kìí ṣe bí kò lágbára àti gbọ́ ẹjọ́ ta lọ́lọ́run wọn á kọ́kọ́ fà yẹn bí oṣù 3 ṣé kóòtù lágbára ṣé ìyẹn ló kàn ṣé kóòtù lágbára bí kóòtù lágbára wọ́n tún kọ́ fà yẹn bí oṣù 3 ṣé ìyẹn ló kàn. tóun ti wà ń bẹ tóun ti wà lára mọ́. àwọn sì lọ lè báyàwó wọn lé ọlọ́bọ wọn. ọlọ́run á gbàdúrà wa. so Ìyá Tani Olohun ni wọ́n wà níbí yìí wọ́n sì ní àwọn bẹ̀ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà orí afẹ́fẹ́ pé àwọn òràn yín kẹ́ bá wọn sọ̀rọ̀ lé lọ́rọ̀ ọmọ àwọn o ẹ̀yin abìjà orí afẹ́fẹ́ wọn láwọn òràn yín kò sì sẹ́nì kankan tó fọ́ọ̀sì yá bá a ṣe rí wọn nù tí wọ́n dé pẹ̀lú Àfà Labeeb ní kóòtù Àfà Labeeb ni wọ́n lọ bá Àfà Labeeb sì ti múra kóòtù láti jáde wá sí kóòtù so nísìnyí báyìí àánú everybody àánú ìyá yẹn ṣe everybody so nídìí eléyìí ìyá náà ọlọ́run ó dùn ìyá náà nú kò ní bà wọ́n nínú jẹ́ ọlágbára ọlọ́run tí ọ̀rọ̀ bá tún kù inshallah a máa pàdé yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.